barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàtọ́ sá fáwa. Ẹjọ́ kí ni orúkọ yín sá? Orúkọ tèmi ni Abu Salafiya Ahmad Tohir Tijani. Alhamdulillah. A rí pé àwọn nǹkan Islam bíi làbídùn, àwọn tírà Quran, àwọn ìtẹ́ ìkírun àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná ni ẹ̀ ń tà ní bíbá yìí sá. Bọ̀dé bí Ramadan ṣe máa wọlé yìí, báwo ni ọjà ṣe rí sá? Alhamdulillah, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alhamdulillah. Bí Ramadan ṣe ń súnmọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń ra àwọn nǹkan tó máa lò fún Ramadan gẹ́gẹ́ bí ìtẹ́ ìkírun, gẹ́gẹ́ bí támúrù láwọn tó máa ń pè lọ́dọ̀ wa ń bíbá yìí ní dàbídùn, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ra Quran tó lè máa kà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ra Quran tó lè máa kà fún Ramadan. So ó tún yàtọ̀ sí tẹ́lẹ̀ ń sìn báyìí àwọn èèyàn kò sábà ra dàbídùn. Bákan náà ní ilẹ̀ wọn nígbà tí Ramadan fẹ́ wọlé yìí sí báyìí àwọn èèyàn ń dàbí ìgbìyànjú láti ra ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí a ṣàlàyé. Alhamdulillah, iṣẹ́ ìmọ̀ràn wa ìkíniwọlé wa ní fáwọn èèyàn wa ní ilé sà. Ìmọ̀ràn ta nínú ni pé ká gbìyànjú láti pé ká lo àsìkò Ramadan yìí láti fi lékún níṣẹ́ olóore, pàápàá jùlọ ní máa ka Al-Qur'an. Bákan náà máa yan ṣáájú yálà tarawih ilé tá a kí lálẹ́ àbí ilé tá a kí lóru ká gbìyànjú ká máa ṣe. Bákan náà ká sì gbìyànjú ká máa lọ síbi tá a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá, pàápàá jùlọ ọ̀rọ̀ Ọlọ́run bá tó dá lórí manhaj salafu salihin kí lọ́wọ́n bá wílà náà bí wí àti orí àgbọ́yé àwọn sàhábà ká má lọ sí jẹ́ pé akọ̀ máa. Jama a rí pé àwọn èlò bíi Islamic material, scarf, àwọn hijab náà ni ẹ̀ ń tà ní ibi ìbàyí mà. So ṣùgbọ́n láwọn kan lági tó tẹ̀síwájú máa bẹ̀rẹ̀ orúkọ yín mà. Orúkọ rẹ̀ Islamiyah Abdul Fatai. Islamiyah Abdul Fatai ẹ̀rọ mà. Báwo wá ní ojú ọjà ṣe rí pẹ̀lú bí Ramadan ṣe wọlé dé yìí? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Adúpẹ́ pé àwẹ̀ Ramadan ó bá a láyé àti àlàáfíà. Ọlọ́run ọba aláàánú kó jẹ́ kí arẹ́mi ṣe Ramadan náà. Ó fún wa ní àlàáfíà ara ká má fàárẹ̀ ṣe. Ọjà Ramadan ọjà ṣẹ̀ṣẹ̀ ń múra àti ìbẹ̀rẹ̀ ni. Ẹ mọ̀ pé àwẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé dé. But a nírètí pé ọdún àwẹ̀ yìí á dùn pẹ̀lú ògo Ọlọ́run. A rí tiwa ṣe ń bẹ̀. Ọlọ́run á kún wa lọ́wọ́.
gbogbo wa la máa péjú ṣe. Bí Ọlọ́run ọba láàánú àwọn tó ń bọ̀ arajà náà k'Ọlọ́run ọba láàánú kó bá a pèsè fún wọn. Lórí àsìkò yìí ó rọrùn ká má sọ̀kò kù kọ̀tà mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run àwa náà rí tiwa ṣe pẹ̀lú ògo Ọlọ́run. Bí Ọlọ́run ọba láàánú kó bá a bù fún àwọn tó fẹ́ bá arajà náà. Ó jẹ́ kí ara ẹ̀mí ṣe. Ọ̀rọ̀ mọ̀ràn wálé wá ní fún àwọn èèyàn wa nílé tó ń jẹ́ mùsùlùmí nípa àwẹ̀ tí ó wọlé dé yìí. Ìmọ̀ràn tí mo ní fún ọ náà ni pé àwẹ̀ Ramadan ó jẹ́ dandan fún àwa mùsùlùmí bí ẹni tí Ọlọ́run bá fún ó jẹ́ kọ̀ǹkọ̀ǹsì gẹ́gẹ́ bí ìmáàmù ṣe sọ yàtọ̀ sí aláàárẹ̀ àti ẹni tí agbára ẹ̀ ò bá gbé Ramadan so Ramadan jẹ́ dandan láti gbà kí Ọlọ́run ọba láàánú kó jẹ́ kí ara ẹ̀mí gbà. Gbogbo tá a bá dẹ̀ dọ́wọ́ lé ní oṣù Ramadan k'Ọlọ́run ó ṣe ní ìbádà fún wa. Ọlọ́run ọba. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí lorúkọ yín mà? Táwa Ibrahim. Àdúgbò rí pé inú ọjà ni a wà báyìí ní ọjà ọba Adéṣèjà Àkúrẹ́. Kí ẹ wá rajà ni àbí ẹ̀yin náà wá ta ọjà níbí báyìí lónìí? Mo wá ra nǹkan ni. Ẹ wá ra nǹkan nǹkan àwẹ̀ àbí? Bẹ́ẹ̀ni. Allahu Akbar. Ilé ẹ̀dẹ̀rí nǹkan rà dáadáa. Ẹni? Mo ń ṣe ẹ̀rí nǹkan rà dáadáa. Inshallah. Olúwa ṣe kí ni irú àwọn nǹkan tí ẹ wá rà ní ọjà àti pé iṣẹ́ ìkíni olè ní fáwọn èèyàn wa ní ilé pé àwẹ̀ ṣe dé yìí? Báwẹ̀ ṣe dé iná, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Pé tọdún tó lọ, a ṣe ní rọrùn. Tọdún iná sì tún bá wa láyé náà pẹ̀lú rọrùn. Sọ ọpẹ́ ní fọ́lọ́run ọba. Alhamdulillah. Sọ ọ̀pọ̀ èèyàn lájọ ṣe léyìn lọ́dún tó kọjá tí ò sí láyé mọ́ lọ́dún yìí. Sọ ọpẹ́ ní fọ́lọ́run ọpẹ́ àwa náà wà ní ayé lọ́dún yìí. Sọ gbogbo àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí bíi ẹgbẹ́ mi kọ́nà aláàánú kọ́run kálukú wa lọ. Kọ́nà ẹ̀mí wa tó dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ Ramadan náà, Kọ́nà bá wa parí ẹ̀. Ó kà wá kẹ́ni tí ó bẹ̀rẹ̀, ó sì kà wá kẹ́ni tí ó parí rẹ̀. Àmín. Pẹ̀lú ògo Ọlọ́run. Àmín. Ẹ ṣé gan. Mrs. Atoki, ẹlẹ́sìn Mùsùlùmí ní àbí Kìrìsìtẹ́nì? Kìrìsìtẹ́nì ni. Pẹ̀lú bí ojú ọjọ́ ṣe rí báyìí, a rí pé àwọn ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n jẹ́ mọ̀ya àwọn kọ́sọ́mà yìí, wọ́n wà ní oṣù Ramadan báyìí tí wọ́n sì ń gbàwẹ̀. Báwo ni àwẹ̀ tó ń gbà yìí, báwo ló ṣe àfẹ́ẹ̀tì ọjà yín sí mà? Wọ́n dẹ̀ wá try ọjà dẹ̀ wá yá bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́nu ènìyàn náà yẹn báyìí wọ́n rajà dáadáa láti jẹ́ta náà kàn sí rajà. Wọ́n wá try bọ́n kàn ṣe wá bẹ̀rẹ̀ àwẹ̀ kí wọ́n dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́. Jẹ́ léèyàn kan tàbí méjì tí ẹ fẹ́ kí nílé? Máa kí dáàdì nítorí Muslim ni wọ́n. Ìṣe Súlè wọn kú lọ́wọ́.
wọ́n kú ìbẹ̀rẹ̀ àwẹ̀wẹ̀ ni wọ́n á gbé já o. Màmá mi náà Gàlíátù wọ́n kú òkí wọn náà o. Wọ́n kú inú àwẹ̀ yìí o, ẹ̀mí wọn máa là á já o. Ìlú ọkọ àbúrò mi náà. ẹ ṣe máa ó dá mẹ́wàá. Assalamu alaikum àfà wa. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀jọ̀ sáré dárúkọ yín fún àwọn èèyàn wa nílé sà. Orúkọ mi ni Ibrahim Abdulwasi. Ibrahim Abdulwasi. A rí pé inú ọjà ni a ti ṣalábàápàdé yín sà. Ǹjẹ́ ẹ wá ra nǹkan ni àbí ẹ̀ ń ta nǹkan nínú ọjà yìí? Mo wá ra nǹkan ni. Ẹ wá ra nǹkan ni. Ṣé àwọn nǹkan fún Ramadan àbí? Bẹ́ẹ̀ni. Àbí àwọn nǹkan lẹ wá rà lọ́jà sà? Wá ra ráìsì, ẹ̀wà àti gàrí àti àwọn èlò ọbẹ̀ láti fi bẹ̀rẹ̀ Ramadan. Alhamdulillah. Ṣé wọ́n yóò jẹ ẹ̀gbọ́n jù? Ọlọ́run jẹ́ kó tí ì dájú ara. Iye tí a sì ń bá tẹ́lẹ̀ náà ni a tún ń rà nísì. Ìlú àṣìǹjẹ́ wa ní ọ̀rọ̀ mọ̀rọ̀ kan fún àwọn èèyàn wa nílé nípa Ramadan tó ṣẹ̀ṣẹ̀ dé yìí sà. Ìmọ̀ràn tí màá gba àwa Mùsùlùmí òun náà ni pé oṣù Ramadan láti dé tó sì jẹ́ oṣù kẹ́ tó jẹ́ oṣù tó jẹ́ pé opportunity ló jẹ́ fáwọn Mùsùlùmí láti fi wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run ká má wàá lo oṣù náà ní pẹ̀lú àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́. ẹlẹ́sìn mùsùlùmí ní àgbẹ̀ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni ẹ̀ẹ́dàbá wòye sáré pé àsìkò Ramadan ló ti wọlé dé báyìí ara ìgbé náà jara wà yìí ọ̀dọ̀ ọba Adéṣìdá báwo ni ọjà yín ṣe já sí àtàwọn kọ́sọ́mà yín wọ́n tún pọ̀ sí báwo ní àwọn tó jẹ́ mùsùlùmí àti ìbọn yẹn rajà sí ọ̀dọ̀ yín. wọ́n dẹ̀ máa ń bá mi rajà dáadáa ó tilẹ̀ yẹ pé tó bá ti di ìgbà àwẹ̀ kí sí ọ̀nà máa ń tà kì í sọ́jà bóyá ká sọ pé kò sówó ni o àbí ká sọ pé ọjà ò yá ni o àbáwọn muslim ló ra nǹkan ni o kò yé mi bọ̀ nǹkan tí mo tẹ̀ máa ń rí ni pé àkírí lè tà tó bá ti dùgbà òkè ṣùgbọ́n pẹ̀lú bí àwọn ẹ̀yin kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí báyìí báwo lọ́jà yín ṣe rí. táwọn ìbáṣẹ fẹ́ start freshly ọjà máa ń jà.
ṣáàmù yẹn báyìí wọ́n máa ra nǹkan wọ́n ra ìjà wọ́n ra oúnjẹ sílẹ̀ dáadáa ọjọ́ tó bá táwọn ìbá ti ń lọ bíi 10 days 12 days ọ̀pọ̀ bẹ́ẹ̀ kò sí ọ̀tá máa ń tà mọ́. ṣe olúwa ṣe ọmọ ẹ ṣe máa kí ni àwọn ọmọ àdọ́gbẹ́ fáwọn kọ́sọ́mà yín nílé. àwọn ìmọ̀ràn tí mo ní fún àwọn kọ́sọ́mà mi tó jẹ́ mùsùlùmí ni pé wọ́n súnmọ́ Ọlọ́run wọ́n yẹn súnmọ́ Ọlọ́run kí wọ́n dẹ̀ ti rí pé ìgbà táwọn ìbá máa parí tán máa tún padà sínú ẹ̀ṣẹ̀ tó ń ṣe ìgbà tó ń kú tẹ́lẹ̀ wọ́n má jẹ́ kí irú ẹ̀ wáyé because ìjọba ọ̀rọ̀ kù sí dẹ́nu. ẹ jọ ẹ dárúkọ yín fún àwọn èèyàn wa nílé. orúkọ mi ni Fadilat. Fadilat ǹjẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ní àbí kìrìsìtẹ́nì. ìṣẹ̀lẹ̀ ni pé ṣe rí nípa ti muslim ní ti ẹ̀sìn muslim ṣe mọ̀ pé ọkùnrin àti obìnrin muslim ọkùnrin ní dandan ìgbóǹtarì obìnrin ibi orí bá ti gbé èèyàn lọ ibẹ̀ ló ti lè ní ọkọ kìrìsìtẹ́nì lọ́kọ tí mo fẹ́ muslim ní dájì kò sí tí mo ta kù nínú méjèèjì nítorí Ọlọ́run kan náà lájọ ń pè. olúwa ṣeun mà a rí pé àwọn nǹkan ewébẹ̀ náà ni ẹ̀ ń dàbí ẹ̀fọ́ ewédú gúre gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ ń tà ní bíbá yìí mà pẹ̀lú bí àwẹ̀ ṣe wá dé ìbáwo ni ọjà yín ṣe yá sí mà. àti ilé àṣìbí ẹlọ́ náà fọjá títà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjà òfin rẹ̀ sí ń gbòòrò gbogbo yẹn ló ń sọ pé kò sówó ń gbòòrò but a fi gbogbo ẹ̀ lẹ̀fọ́ náà Ọlọ́run bá wa ṣe àyípadà ọjà ní títà. Amina. ọjà tó wà nílẹ̀ báyìí gbogbo èdè tí yẹ ká ti tàtà lánàá ká máa rí kankan mọ́lẹ̀ kò sọ́jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sọ́jà ní gbogbo èèyàn ń pariwo gbogbo èèyàn ní bọ̀dùkẹ́ bá wa túbọ̀ ra owó ẹ̀bẹ̀ sọ́lọ́ kọ́lọ́ ń ṣe àyípadà àwọn tí ò ní kí wọ́n ní. ǹjẹ́ wá ní ọ̀rọ̀ ìkíni kan fún àwọn èèyàn yín nílé mà àbẹ́nìkan tẹ́ fẹ́ kí tó jẹ́ mùsùlùmí tó ń gbààwẹ̀ lọ́wọ́. ohun tó ṣẹlẹ̀ ni pé èèyàn mi tí mo fẹ́ kí ẹ bá ní kí aláàjì wa Akórèdé tó wà bẹ́ẹ̀ pé á pẹ́ ìyẹn ṣíkì mọ́. bẹ́ẹ̀ ni á dàgbà á tún ju bàbá wa tó wà ń bẹ̀. àmín. tó ti yé yín àwọn tí mo fẹ́ kí àwọn èèyàn mi gbogbo àwọn èèyàn pátápátá tó ń ṣe mùsùlùmí àwọn aláàjì oyè àwọn ọmọ aláàjì oyè gbogbo wọn àti gbogbo agboolé Akórèdé pátápátá àti agboolé Àkádìrì tó mú kí gbogbo wọn tó àwẹ̀ yìí wọ́n á bá wọn gbà wọ́n á tún túnú ẹ̀ láyé àti àlàáfíà.